láyé bàbá méjì. Ètùtù láyé. Ẹjọ́ ẹsùn lẹ́yìn. Ẹjọ́ atọ́kùn kọjọ lọ́pẹ́ lẹ́yìn eégún yẹn. Ẹjọ́ atọ́kùn kọjọ lọ́pẹ́ lẹ́yìn eégún yẹn. Ẹjọ́. Eégún ètùtù láyé ilẹ̀ ń wò yìí. Oyè kí gbogbo ọjọ́ ọdún yìí mọ́. Ẹjọ́ kọ́mítì. Ẹjọ́ tójú ọjọ́ yìí mọ́ ọ̀gbẹ́ni ìwọ bọ́gánì ìgbà kó bàtà dání. Ṣíṣì bàtà gbọ́jà ló kó dání. Mo bí àgbẹ̀ lọ. Ẹjọ́ tójú ọjọ́ yìí mọ́ ẹjọ́. Ẹjọ́ wọ̀ yìí. Ẹjọ́ eégún yẹn là ń dúró dè. Ẹjọ́ eégún yẹn là ń dúró dè. Kábíyèsí ọ̀jẹ̀ o. Olókun jẹ́ o. Kábíyèsí ọ̀jẹ̀ o. Olókun jẹ́ o. Kábíyèsí ọ̀jẹ̀ o. Olókun jẹ́ o. Ẹ jẹ́ kí wọ́n ní ẹ̀yà àgbàlagbà níbí ètùtù lọ. Alọ́bọ̀. Àgbàdo àbàtọ́. Alọ́bọ̀. Ẹjọ́ nísìnyí ẹ máa ṣe pápápá láti jẹ oyè yẹn. Wọ́n wá ṣe oúnjẹ àdájọ oúnjẹ mọ́. Bí nǹkan ṣe ń lọ yìí, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ oyè jíjẹ. Kéégún yìí kó fi 5 minutes bí 10 minutes tó ká lè bẹ̀rẹ̀ bọ́tà bẹ́ẹ̀. Ó yá ètùtù. Ètùtù láyé dọ̀wọ́ rẹ̀. Ètùtù láyé. Aki
lè ní jẹ́ ó gbé ètò yẹn ti wà lójú àpò. Lọ́mọdé mi àmì lọ́kẹ́ níbọ̀. Wà á lọ rí àbọ̀ rẹ̀ ètùtù láyé ẹni tó kó máa wò ó nílé bá ètò yẹn bẹ̀rẹ̀ púpọ̀ kan ọmọ pa àbọ̀lẹ̀ sọmọ. Olóògùn ìdílé òkè ọ̀sán. ètùtù láyé ló ti wọ́n kẹrosíìnì sínú ìfìlà tó gbélé yìí nọ́mbà tanná sí. Bí egúngún ètùtù láyé bẹ́ẹ̀ ti ṣeré tán nípa egúngún ètùtù láyé bẹ́ẹ̀ ti ṣeré tán èkó nípa yòló bẹ́ẹ̀ kù. Àwọn ọ̀gá ni àwọn onígbòye. ṣe rí fìlà tí ètùtù láyé tó dáná sun òun náà ti kó sínú pépà yìí. Báyìí bá mi gbọ́ ọlọ́run òdò bàbá mi ló ń bọ̀ bàbá ń gbọ́ ọlọ́run. olóyà ẹtù ṣe rí tó wà ń bẹ̀ ìlànà sun òrùka la rí rẹpẹtẹ nínú ẹ̀ òrùka agbára nìyẹn èmi náà nílò kan ó ẹ fi ránṣẹ́ sí mi o. ìlú ilé ayé bẹ́ẹ̀ ni bàbá ti wọlé bàbá làwọn tí wọ́n káàbọ̀ ọgbà àbíjú balẹ̀ fẹ̀. Irú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ló tó dé ní bàbá ọ̀tà. Bẹ́ẹ̀ ni. Ẹyẹ abẹ̀yí làwọ̀ rí rẹ. ètùtù láyé ló ti ń há òrùka tí ó kú náà ní inú fìlà tó dáná sùn yìí. Ọ̀tàrí ti gbòòrò ní kẹ̀kẹ́ ṣe ìlú ẹgbẹ́ ẹ̀jẹ̀ ẹ̀rú wa. Ẹ yí o, òun náà ká bùkátà ẹgbẹ́ ìyá àgbà wa.